Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Gbogbo ẹ̀yin Mùsùlùmí jákèjádò ìlú Togo tẹ́ ń náfààní tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí a máa kú oríire o. Oríire ti wọlé tọ̀ wá ohun tá a sì ń retí látàìmọye ọdún ó ti wọlé tọ̀ wá inú wa ń dùn ayọ̀ wa ń kún báyìí. Oyè ààrẹ Mùsùlùmí ti ìlú Lomé ti ìlú Togo tó jẹ́ ti àwọn ọmọ Yorùbá èyí tí ààyè rẹ̀ ti ṣí sílẹ̀ látàìmọye ọdún Ọlọ́run ti bá wa gbé olóríire ọlọ́kànre aláàánú tí yóò jẹ oyè ọ̀hún tó sì ti jẹ oyè ọ̀hún lọ́wọ́lọ́wọ́ báyìí ọdún ni wọ́n tí wọ́n ṣàmọ̀ fọlọ́kọ Alhaji Abdulhakeem Sululọlá American Apẹ̀sìọlá àwọn náà ni wọ́n di ààrẹ mùsùlùmí ti ìlú Togo tẹ́ ń wò lójú ran tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ìmáàmù Yorùbá ní tilẹ̀ tóko gbogbo ẹ̀yà yòówù tí ẹ̀sìn Islam jẹ́ nílùú Togo gbogbo pátá lẹ̀ ń wò lójú amóhùnmáwòrán tí wọ́n fọwọ́ sí pé Alhaji Abdulhakeem Sululọlá Apẹ̀sìọlá iná ni wọ́n di ààrẹ mùsùlùmí Yorùbá ti ìlú Togo ní Lomé jákèjádò gbogbo ọmọ Yorùbá a kú oríire o eléyìí tọ́pẹ́ àbí ò tọ́pẹ́ ó fi wọ́n wáyé pé ìdùnnú dé ayọ̀ dé àlàáfíà dé ìfọ̀kànbalẹ̀ dé gbogbo ẹ̀yin àfáà pátápátá eléyìí jóríire fún wa ò torí pé ìlú tí ò bá ná lórí kì í tò àti wá ní olórí láwùjọ mùsùlùmí báyìí ó sì dùn mọ́ wáyé pé ẹni wọ́n fi ṣe olórí ọ̀hún ẹni tó kájú ẹ̀ náà ló jẹ́ olórí Alhaji Abdulhakeem Sululọlá ní ààrẹ mùsùlùmí Yorùbá gbogbo ìlú Togo báyìí Ọlọ́run jẹ́ kí ìgbà wọn kó tù wá lára Ọlọ́run wá jẹ́ kẹ́mi wọ́n gùn kí wọ́n lu àyè náà pẹ́ ẹ bá wa kí ààrẹ wa wípé àlékún owó àlékún ọlá àlékún ìfọ̀kànbalẹ̀ dànsákì ààrẹ mùsùlùmí Yorùbá ilẹ̀ Togo Alhaji Abdulhakeem Sululọlá American ní àpapọ̀ gbogbo ọmọ Yorùbá nílùú Togo ní Lomé à ń ṣe Allah wa salam àkíkàbọ̀ kẹ́mi ọ̀la ògùn àmín.